látinú ìwé ìròyìn látinú ìwé ìròyìn látinú ìwé ìròyìn ló ń dé sí ojú ìwòran yín látinú ìwé ìròyìn. ẹ kú ojúmọ́ mọ́ ẹ̀rẹ̀ kú òpin ọ̀sẹ̀ níbikíbi tẹ̀ tí ń láǹfààní àti máa wo ìkànnì Ọ̀sọ́lọ́ TV tàwa lórí ayélujára. èyí làwọn ìwé ìròyìn wa tó jáde ní ìpínlẹ̀ Plateau alẹ́ yìí tó jáde ní àpapọ̀ orílẹ̀-èdè wa Benin ta ni abú ìbò ká ṣàlàyé fún ibi ó ṣe lọ lẹ́kùnrẹ́rẹ́ ká súnmọ́ Ìṣọ̀lá lórúkọ tèmi o. ẹ jẹ́ mú látòrí ìwé ìròyìn kan eléyìí tí wọ́n porúkọ ẹ̀ ní Determination Info ṣe lálàyé láàárọ̀ òní nípa ti Fondation Malekoso ohun tí wọ́n ṣe láti gbóríyìn fún ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin tẹ́lẹ̀ rí kí ó tó di wípé ó kúrò nípò ìyẹn Louis Vlavonu gẹ́gẹ́ bí àlàyé ọ̀rọ̀ tí ó tún sọ ó sọ nípa ti Mukaram Bankole ǹjẹ́ kí ló sọ nípa ẹ̀ bẹ́ẹ̀ bá kàkà gbádùn ẹ̀ tó rí tí ó ń lọ ní ẹsẹsẹ. àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin lórílẹ̀-èdè wa Benin tí kò sí iṣẹ́ wọn ò báyìí o láti ṣe àlàyé nípa tí ó jọmọ́ ti ọ̀rọ̀ òfin èyí tí ó dúró mọ́ ètò ìbò náà ní ọdún 2024 eléyìí ó ṣe bẹ́ẹ̀ tí ń wáyé. bákan náà ni ìwé ìròyìn eléyìí tí wọ́n pè ní Opinion Pluriel lókọ́ o ó sì sọ nípa ìdánwò SOEPE tí ó kù dẹ̀dẹ̀ kí ó wáyé ní orílẹ̀-èdè wa Benin bí ó ṣe ṣe lálàyé pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan eléyìí tí ó ń wáyé ní ẹsẹsẹ pẹ̀lú bí ìdánwò ọ̀hún bí ó ṣe wáyé náà ló tún ṣe àlàyé ẹ̀ ní àárọ̀ òní. ìwé ìròyìn Alágogo náà ló tún wà ní àkàtà mi bí o níbi tí ó tún náà tún ṣe lálàyé nípa tí ojúmọ́ ti ọ̀rọ̀ ìyẹn ti Mukaram Bankole kí olóyè Louis Vlavonu eléyìí tí ó wà ní ipò tí ó sì ṣe àṣeyọrí ní ipò ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin fún odidi sáà méjì ǹjẹ́ nínú eléyìí tí ó tún ṣe àkúwọ́ fún tí ó tún kan olóyè ọ̀hún lọ́wọ́ bí wọ́n ṣe ní ìlú Àjàṣẹ́. ìwé ìròyìn Alágogo náà ló kọ láàárọ̀ yìí òun náà tó kọ nípa tí ó wáyé nílùú Ìgànná báwo ló ṣe ṣẹlẹ̀ ǹjẹ́ ó tún kọ nípa rẹ̀ pé sẹ́yà àti ìlú Ìgànná Henry Olúgbè ni ó ṣe ìpèsè àwọn ohun ìmáyédẹrùn fáwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ kí wọ́n lè bá rí ìdánwò tí yóò wáyé láìpẹ́ láì jìnnà kí wọ́n lè bá rí ìdánwò ọ̀hún ṣe. ìwé ìròyìn Alágogo ló kọ láàárọ̀ òní ó sì tún kọ nípa tí ó jẹmọ́ ọ̀rọ̀ Ziyadat tí ó lọ ṣe ẹ̀nẹ́bẹ̀rún sí alága ìjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ pẹ̀lú kábíyèsí ọba Ìlíṣìkàmí Adégbọlá tí ó fún ní àdúrà pé máa tẹ̀síwájú nínú iṣẹ́ ìṣẹ̀lẹ̀ tẹ́ ẹ bá gbàgbé. Ziyadat Gudari yìí ló jẹ́ ọ̀kan nínú àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù tá a pè ní U20 ní orílẹ̀-èdè Benin tá a wà yìí. èèmọ̀lúkutu pẹ́bẹ́ o ìwé ìròyìn Regional News náà ló kọ wípé nǹkan mọ̀ ń ṣẹlẹ̀ nílé ayé o wọ́n ní àwọn ọmọ mẹ́ta ni wọ́n rì sínú odò àgbàbọ̀ wọn òkú wọn ni wọ́n kó jáde o ní ìlú Hueyogbe. bákan náà ni ìwé ìròyìn tí akórúkọ ẹ̀ ní Regional News kọ láàárọ̀ yìí pé ìṣẹ̀lẹ̀ kan tún ṣẹlẹ̀ nílùú Parakou wọ́n ní ilé ìjọsìn kan ilé tó jẹ́ chọ́ọ̀chì ilé Olúwa wọ́n ní àjà kan wà níbẹ̀ tí ó wó bí ó sì ti wó báyìí ọkùnrin kan gbẹ́mìí mì lẹ́sẹ̀kẹsẹ̀ nínú ètò náà ǹjẹ́ kí ni eléyìí ṣe ṣẹlẹ̀ sí ní rírú ẹ̀ o ìròyìn ìbànújẹ́ gbà ní Regional News ń fún wọn láàárọ̀ yìí. bákan náà ló tún kọ nípa tí tó jọmọ́ sí orílẹ̀-èdè Guinea ó ní àwọn tó wà ní orílẹ̀-èdè Guinea ni wọ́n ti ń kígbe báyìí o látàrí bí owó ẹran bí ó ṣe di ọ̀wọ́n gógó lórílẹ̀-èdè Guinea lásìkò tí a wà yìí. ẹ jẹ́ ká kúrò ńbẹ̀ kí a pọ̀ ṣẹ̀ṣẹ̀ sínú ìwé ìròyìn eléyìí tí ó tún wà ní ọ̀dọ̀ wa ń bí yìí tí ṣe Plateau Actu náà tó kọ tiẹ̀ láàárọ̀ yìí nípa bí ó ṣe ṣe lára yìí pé ohun tí ó ń ṣẹlẹ̀ ní sẹ́ṣẹ̀ ti ìlú Ìgànná ó mọ̀ọ́mọ̀ yà wá lẹ́nu wò bí ìdánwò ṣekú rẹ̀ kó wáyé wọ́n ní sí àti ìlú Ìgànná lọ́wọ́ báyìí ó ṣeun tí ó yani lẹ́nu lọ́pọ̀lọpọ̀ gbà bí ó ṣe gbé ìgbésẹ̀ sí orí tí ó ń lọ ní àsìkò tí a wà yìí. mo tún lọ sínú ìwé ìròyìn Telegram tí ó kọ tiẹ̀ láàárọ̀ tòní òṣèlú àlàyé pé ààrẹ Patrice Talon ló ń dágbére yìí ó fún gbogbo orílẹ̀-èdè wa Benin. bákan náà ló sọ pé kí a wà ní ìṣọ̀kan láti tún tẹ̀síwájú pẹ̀lú Rọ̀mí Àdẹ̀wàdá yìí kí ni eléyìí báwo ló ṣe ń lọ ẹ wo ẹ má jẹ́ ń tàn yín o bẹ́ẹ̀ bá ka àkàgbádùn Telegram láàárọ̀ yìí ẹ mọ̀ tí ó kọ nípa rẹ̀. bákan náà ni ìwé ìròyìn náà tún kọ ní gàdàgbàgàdàgbà láàárọ̀ yìí lójú ìwé ìròyìn yẹn wípé tomato ìyẹn tìmátì alágolo eléyìí tí à ń lò lórílẹ̀-èdè wa Benin bí ó mọ̀ tí wọ́n wọ́gi lé báyìí o wọ́n ní méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti wọ́gi lé lásìkò tí a wà yìí tó sì jẹ́ pé wọn ò láǹfààní àti tó wà lọ́jà torí pé wọ́n ti wọ́gi lé lórílẹ̀-èdè Benin bí. èyí làkójọpọ̀ ìròyìn náà tí ó ti ń dé sí ojú ìwòran yìí tẹ̀sí gbádùn ọ̀pẹ́rẹ́ bàǹdẹ̀ lọ́wọ́ Abudu Ọláníjà Kásùmù Ìṣọ̀lá lórúkọ tèmi ìní ọjọ́ Jímọ̀ àsìwàsó àsìwàsọmọ àsìwàsá ìkùbàlẹ̀ ọ̀rọ̀ ẹ̀mọ ìyáṣẹ́ o ó dìgbà. látinú ìwé ìròyìn látinú ìwé ìròyìn ló ń dé sí ojú ìwòran yín látinú ìwé ìròyìn.